kaná ṣó tiẹ̀. mi sì wá omi wá kápínú kó rẹ̀ orí sí iye wa. Jókòó ọ̀tá ẹ̀ mọ́lẹ̀ níbi tí ọmọ kérúbù Séráfù bá dé a gbọ́dọ̀ máa fi ògo Ọlọ́run àti ẹwà Ọlọ́run a gbọ́dọ̀ máa fi hàn níbẹ̀. Àwa tí ẹ rí aṣọ funfun lọ́rùn wa yìí ògo Séráfù yìí á ti gbé lọ sí rìdíìmù gbé lọ sí gbogbo ẹ̀ ẹwà Ọlọ́run àti ògo Ọlọ́run dẹ̀ ṣe kí ni ó dẹ̀ ń yọ níbẹ̀ mélòó mélòó wà ní láàrin ara wa. Mo kí àwọn dáàdì mi nínú Olúwa, mo kí àwọn mọ́mì mi nínú Olúwa, mo kí ọ̀gá tó kọ́ mi níṣẹ́ wọn wà lẹ́yìn bíbá mi tí ẹ mọ̀ wọ́n wá bíbá yìí. Mo kí ìwọ náà tó jókòó yẹ ìwọ náà kí ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ pé mọ́mì mo kí yìí o. Lórúkọ Jésù ní ìwòye ọdún tó bọ̀ yìí kí ayọ̀ la máa kí àwa. Òkè ní ìwòye ọdún tó bọ̀ mi ò ní bá yín rí. Mọ́bọ̀ ẹ wá surprise. Bàtí mo dọ́dọ̀ àti mo ní ìwòye ọdún tó bọ̀ mi ò ní bá yín bí ó fojú kan wò mí pé kí ló sọ yìí. Màá sọ túmọ̀ ẹ̀. Kò
kì í ṣe bíi ti kú kò ṣe bíi ìtarùn. Níbo ni láàrin wá sí ṣọ́ọ̀rù ló wà? Níbo ni pípọ̀ wà ṣọ́ọ̀rù ló wà? Lórúkọ Jésù ni òní bá yín ní. Ìtumọ̀ ẹ̀ ni pé ní orúkọ Jésù ìwòye ọdún tó ń bọ̀ dollars ni wọ́n máa fi ránṣẹ́. Okay, dáàdì mi délé, mo ní ìwòye ọdún tó ń bọ̀ euro lẹ́yìn máa fi ránṣẹ́ sà. Ojú ẹyin lójúmọ́ náà. Ibi tí mo fi ń lò ní bá ń bí nìyẹn. Ìwọ tó bá mọ orí Olúwa ni mo fẹ́ sọ báyìí. Samuel ṣe wà ń bẹ̀. Ìwọ tó bá mọ orí Olúwa ni. Wo oríṣiríṣi àtẹ́wọ́ mẹ́ta ló wà. Wọ́n ti ní máa rojọ́ ojú onígbọ̀ fẹ́ rojọ́ àròjọ́ pọ̀ lára mi. Oríṣiríṣi àtẹ́wọ́ mẹ́ta ló wà. Ṣùgbọ́n nínú àtẹ́wọ́ mẹ́tẹ̀ẹ̀ta ẹyọ kan ò dá ń bẹ̀ rárá lórúkọ Jésù kò ní jẹ́ tì. Nígbà tí ayé bá gbà àtẹ́wọ́ mẹ́ta fún yàn, ohun tó máa ń tẹ̀yìn ẹ̀yọ kò ṣe ohun tó dáa. Wọ́n ṣe báyìí. Wọ́n ṣe báyìí. Onírànù lórúkọ Jésù wọn ní àtẹ́wọ́ mẹ́ta fún ẹ. Àtẹ́wọ́ kan tún wà, ìyẹn ló kọ́ mọ́ jù. Ó yẹ pàtẹ́wọ́ fún ẹ, pàtẹ́wọ́ fún ẹ, pàtẹ́wọ́ fún ẹ. Ìyẹn ní kejì àbí jẹ́ sáré lọ sínú kẹta Samuel. Jẹ́ sáré lọ sínú kẹta wọ́n yí bóyá máa rí màá wọ́n mọ̀ bóyá gbọ́n pẹ̀. Ẹni tí inú rẹ̀ bá dùn kó pàtẹ́wọ́. Ìwọ náà rí bẹ́ẹ̀ yẹn. Ó rí bẹ́ẹ̀ yẹn. Ẹni tí inú rẹ̀ bá dùn kó pàtẹ́wọ́. Ẹni tí inú rẹ̀ bá dùn kó sì fẹ́ kọ́ lórí rẹ̀. Ẹni tí inú rẹ̀ bá dùn kó pàtẹ́wọ́. Wà á rí lẹ́gbẹ̀ẹ́ inú everybody kan ló dùn sí ẹ. Ẹ̀yà lóbi ṣì máa jókòó. Ẹni tí inú rẹ̀ bá dùn kó gbẹ̀mí kan lọ́wọ́. Ẹni tí inú rẹ̀ bá dùn kó ra bàbá o. Ẹni tí inú rẹ̀ bá dùn kó sì fọkàn lẹ́nu wọ̀. Ẹni tí inú rẹ̀ bá dùn ayọ̀ hallelujah. Ṣé wàá bẹ̀rẹ̀ sọ? Sórí àwọn olórin kan ìlànà wọn yin Ọlọ́run. Àwọn kan kan ilé ni wọ́n yin Ọlọ́run. Àwọn náà tún kọ́ tẹ́lẹ̀ àtúmọ̀ máa yin Ọlọ́run pé bí ẹni tó pè wá fún mi pé káwá ṣe kí ni àwa yin òun sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ lórúkọ Jésù wọ́n yin òní dẹ́kun lẹ́nu ẹ̀. Nítorí pé òun ti mọ́ mi lára sọ. Bábẹ́ wà lọ, ó ti mọ́ mi lára. Ó ti mọ́ mi lára. Ẹ máa ní Jésù lèbè. Ó ti mọ́ mi lára. 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 Ó ti fẹ́ ìyá Jésù lèbè. Ó
ṣe tó bá ti ṣe orí wọn tó pé gbogbo ara tó ṣe gbogbo ọgbẹ́ ní wọ́n ṣe èmi ẹgbẹ́ ìbàdí ọgbà lọ́wọ́ èmi ẹgbẹ́ ìbàdí ọgbà lọ́wọ́. ṣé wọ́n ṣe máa ń gbé lóore ìyẹn tí wọ́n ti ní òní bí ti dé lọ. èmi ẹgbẹ́ ìbàdí ọgbà ọgbà lọ́wọ́. èmi ẹgbẹ́ ìbàdí ọgbà lọ́wọ́. èmi ẹgbẹ́ business báyìí wà á rí pé mo kọ́ ojú nígbà tó yẹ pé mo fẹ́ bẹ̀rẹ̀ òkè àbúrò kan ẹ̀yin tí wọ́n ń ta ẹni kan ṣọ́ wọn bẹ̀ fún ẹni space this is your first space like a corona space corona bí ní wọ́n ń bí like prayer space wọ́n sọ pé bàtà wọn yóò fún mi ní ọ̀gbọ̀n.
ojú wọn dáadáa wọ́n wá lọ́ba wọ́n ní in case ẹ bá ń wá mi tẹ̀ bá rí mi ló ti gbé ya o. Ìgbà tó máa sọ pẹ̀lú mi. Ìwà sọ pé mo ti gbé sọ̀rọ̀ mo ti gbé ya. àkókò ìpè senior evangelist Ṣẹ́gun olówó kéré